mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣiṣẹ́. Mo kí gbogbo wa ní kí tó lọ́lá jùlọ bá ṣe ń kíra wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Olórí ìlú fi gbé ta. Ìwé ìròyìn kọ wípé olórí ìlú ó fi gbé ta pé wọ́n ti kó àwọn ọmọ ogun wọlé láti Ọ̀yọ́. Ṣé mọ̀ pé ọdún kẹrin rèé ta ti ń sọ fún wa pé ẹ jẹ́ ká protect ilẹ̀ wa, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dúró lọ́tọ̀, ẹ jẹ́ ká dìde ìsopọ̀ ìgbéyàwó tí ó mú ìsopọ̀ tí ó mú àmúdọ́rán wá, tó mú ikú ẹkún òṣè wá, ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀. Olórí ìlú ó wá fi gbé ta. Nígbà tí olórí ìlú bá fi gbé ta, kí ni kí gbogbo àwọn aráàlú kí ni kí wọ́n ṣe? Mo sọ fún wa, mo ní kò sí jàfòjò mọ́, jàforí ara ẹ ló kù. Àwọn people first attack náà ní àwọn kan wá fi ẹ̀sìn wọ́n fi ń bòyìn lójú, wọ́n fi ṣẹ̀rí, àwọn fẹ́ fi cover up. Ṣẹ̀rí tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ wọ́n á gbé nǹkan kan wá, ìyẹn ni gbogbo wa máa ń mójútó, ta máa rán, tá ní wo nǹkan tó yẹ pé ká mójútó ká rán. Ṣẹ̀rí àlọ́ kò kí ń ṣe òfin wa o, kò kí ń ṣe òfin wa. Ẹ má jẹ́ ká dúẹ̀lì lé lórí púpọ̀. Àmọ́ bá ṣe máa mójútó ilẹ̀ káàárọ̀ òjíire, wọ́n fẹ́ fi gba ilẹ̀ káàárọ̀ òjíire ni, tí wọn ò ní rí ilẹ̀ káàárọ̀ òjíire gbà mọ́ wa lọ́wọ́. Gbogbo àwọn villages wa tí àwọn ẹlẹ́sìn àjòjì yìí tó ti parọ́ fún wa wípé àwọn báwo ló yẹ máa ń pè, strong man of your father's house, strong woman of your father's house náà ń ṣe yín. Ẹ má lọ sí ilé yín o, àwọn náà ń ṣe yín bẹ́ẹ̀ o, kẹsàn bẹ́ẹ̀ o. Àwọn náà ṣí ilẹ̀kùnlẹ̀ fún àwọn àjòjì gòdògbò. Àwọn ajogun ni wọ́n. Ajogun làwọn bàbá wa máa ń pè wọ́n láti wá kí wọ́n wá máa gbalẹ̀ mọ́ wa lórí. Ẹ jẹ́ kí gbogbo wa padà sílé. Tá bá ń sọ pé ká padà sílé, kò sí ilé kankan tá tún lọ ju inú ilé wa lọ, ju inú ilé àwọn baba ńlá wa lọ. Ẹ lọ mójútó ara yín. Òyìnbó ní bulletproof, àwọn òyìnbó ń ṣe bulletproof. Àwa náà àwọn baba ńlá wa ti ní bulletproof káwọn òyìnbó tó gbé bulletproof wọn dé. Ẹ lọ mójútó lé. Ẹ wo gbogbo àwọn ènìyàn tó wà ń lo òyìnbó. Mo yìí máa wá sọ̀rọ̀ lórí ẹ̀ láyé ọ̀tọ̀ tí wọ́n ń kọ́lé. Àwọn aráabí wọ́n dẹ̀ lọ ń gé gbogbo orin tí wọ́n fi kọ́ ilé. Wọ́n lọ àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣe wàhálà nínú òtútù, nínú wàhálà, tí wọ́n wá fi owó ránṣẹ́ tí wọ́n fi ń kọ́lé. Ẹ lọ ń já ilé wọn, ẹ lọ ń gé gbogbo alumílíọ̀nù tó fi kọ́ ilé wọn. Ṣé ti ríṣẹ́? Gbogbo ẹni tó bá ní, ó dàbí ẹni tí mò ń sọ fún pé àwọn pípù wà ládùúgbò yín, wọ́n ń ṣiṣẹ́ kólẹ̀kólẹ̀ ni, ewu ńlá ni o. Wọ́n wá wọnú ilé wá, wọ́n á jí jẹnẹrétọ̀, wọ́n á jó oríṣiríṣi. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ dìde ní ìsìn. Àsìkò ti tó fún ìran káàárọ̀ òjíire láti dìde láti gba ẹ̀tọ́ wọn. Instead of tá máa fi gbé ta ìgbésẹ̀ bá ṣe máa dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjíire, bá ṣe máa dáàbò bo gbogbo àdúgbò wa, bá ṣe máa dáàbò bo gbogbo ìletò síletò, òun ló yẹ ká mú gbọ́. Kò kí ń ṣe nǹkan tá máa sọ lórí ayélujára, kò kí ń ṣe nǹkan tá máa pariwo lórí ayélujára. Àmọ́ ó dáa tó jẹ́ wípé àtòkè ni wọ́n ti fi gbé ta wá, so that gbogbo aráàlú náà á lè dìde pé kò sórun àsùnpara mọ́. Ẹ bẹ̀rẹ̀ vigilante o, nítorí wípé kí ni wọ́n fẹ́ fi ṣẹ̀ríà lọ, wọ́n fẹ́ fi bojú láti ṣe kí ni, láti máa ṣe kí ni, láti máa pa àwọn ènìyàn wa. Ṣé mọ̀ pé kidnapping ti bẹ̀rẹ̀? Gbogbo àwọn tó lọ ilé ọdún, Ọlọ́run á dáàbò bá àwọn tó kú o. A sì rí àwọn fídíò kan tó kó àwọn ènìyàn lọ rẹpẹtẹ, tó jí wọn kó. Ẹjá mójútó ra wa o, ó ti tó àsìkò. Ẹ wá wo àwọn tó gbé ṣẹ̀ríà lọ dìde. Ẹ wá wo àwọn tó ń pariwo ṣẹ̀ríà lọ lẹ́yìn. Wọn ò fi ọjọ́ kan condemn kidnapping. Wọn ò fi ọjọ́ kan condemn killings tó ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. Wọn ò fi ọjọ́ kan, wọ́n dẹ̀ ní pé àwọn ń ṣẹ̀sìn. Wọn ò fi ọjọ́ kan dìde báyìí kán wá condemn pé kán yé gbé àwọn ènìyàn wa pa, ó ṣẹ̀sìn ó ṣẹ̀sìn. Àwọn ní right to live, freedom to live, right to live, freedom to live. Individual thing ni pé mo fẹ́ ṣe nǹkan báyìí mi ò ṣe, àti wípé nǹkan tí ò kì í ṣe àwọn baba ńlá mi, tí ò ń ṣe nǹkan táwọn baba ńlá mi ṣe, wọ́n gbé wá fún àwọn baba ńlá mi láti fi ìran díran sóko ẹrú ni.
a dẹ̀ ní a ò ṣẹrú mọ́, a ò fẹ́ wà lóko ẹrú mọ́. Ẹ wá fi gbé ta, ẹ wá arrest àwọn èèyàn, ẹ ń fi ọwọ́ agbára ẹ fẹ́ fi pa àwọn ènìyàn lẹ́nu mọ́. Ẹ mú gbogbo péjì àwọn ènìyàn, ẹ dojú ẹ̀ bolẹ̀, ẹ fi ọwọ́ agbára dojú ẹ̀ bolẹ̀. Definitely àjòjì tẹ́ǹsìn kò ní agbára. Àwọn baba ńlá wa máa ń sọ fún wa, wọ́n ní ẹ má gbèjà èèwọ̀, èèwọ̀ ló ń gbèjà rẹ̀. Èèwọ̀ dẹ̀ ń gbèjà rẹ̀ lóòótọ́, ta dẹ̀ ń fojú rí. Kí ló wá dé tí àwọn àjòjì tẹ nígbàgbọ́ nínú ẹ̀ tí wọn ò lè gbèjà ara wọn? Tó ẹ pé yín lẹ fẹ́ máa fi ọwọ́ agbára, lẹ fẹ́ máa fi pa àwọn ènìyàn lẹ́nu mọ́. Ẹ kọ́kọ́ mú gbogbo péjì àwọn ènìyàn, ẹ lu gbogbo péjì wọn pa, ẹ lu gbogbo àkáǹtì wọn pa. Ní ìsìn ẹ tún wá gbé ṣẹ̀ríà lọ dìde láti fi pa àwọn ènìyàn lẹ́nu mọ́, pé káwọn ènìyàn má lè sọ wípé wọ́n tún ti kó wọn dé o. Wọ́n fẹ́ wá ja ogun ní ilẹ̀ káàárọ̀ òjìrè ni. Mo sọ fún wa lọ́dún 3 sẹ́yìn, mo ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ vigilante ládùúgbò. Gbogbo àwọn landlord àdúgbò kàn empower àwọn ọ̀dọ́, kàn àwọn ọ̀dọ́ tọ́nú kúnnú, kàn empower àwọn. Ẹ wá ń wá ẹni tó máa jà fojo yín. Kò sí jàfojo, jàforí ara ẹ ló kù. Ẹ̀yin fúnra yín lẹ máa jàforí ara yín. Bí èèyàn bá lajú lẹ̀ tí wọ́n bá pa àpagbé ni. Ìdí nìyẹn, gbogbo àwọn tí wọ́n ti kú nígbà tá à ń ṣe struggle Yorùbá nation tó sì jẹ́ ìbànújẹ́ ọkàn fún àwa kan, tó sì jẹ́ ọgbẹ́ ọkàn fún àwa kan. Ìgbésẹ̀ wo lẹ rí tí wọ́n bá yín gbélé lórí? Pẹ̀lú náà wọ́n ti ń rí nǹkan bíi kéèyàn kú yẹn, wọ́n ti ń rí bíi norm, bíi po normal, kò normal o. Ní ilẹ̀ káàárọ̀ òjìrè tí èèyàn 70 years bá kú, ó ṣánkú ni. But àwọn ọmọ kéékèèké, àwọn ọ̀dọ́ láńgbáláńgbá. Ìdí nìyẹn tí mo ṣe wá sọ wípé ká máa fi gbé ta nìkan kọ́, ẹ jẹ́ ká máa gbé ìgbésẹ̀. Kò ń ṣe ìgbésẹ̀ orí social media tá máa wá sọ lórí social media. Ó ti tó gẹ́. Ó ti tó gẹ́, ariwo ti tó gẹ́. Kò sí ẹnì kankan tó máa fi inú ilé ẹ̀ lẹ̀, tó máa tolé onílé. Tẹ́ bá retí pé àwọn ará bíi àwọn west wọ́n máa wá bá yín tolé yín, ẹ̀yin fúnra yín ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ kán tó bá gbé dókè. Ìwọ̀nba tá fi gbé ta, wọ́n tún ti dé o, kidnapping ti bẹ̀rẹ̀ o. Ẹ jẹ́ kí a máa sọ fáwọn èèyàn wa wípé ẹ dìde, protect yourself. There is right fún yín láti protect ara yín. Right wà fún yín láti dáàbò bo ilé yín. Kí ni ìdí tí wọ́n ṣe ń pe ọkùnrin ní olórí? Kó lè dáàbò bo ilé àti ẹbí ẹ̀ ni. Nígbà tí olórí ìlú tí ò bá mọ nǹkan tó yẹ kó ṣe tó wá ń fi gbé ta pé wọ́n ti kó wọn dé, àbí ìmọ̀ràn wo ló gba aráàlú pé kí wọ́n ṣe? Ṣèbóyá kán gbà wọ́n pé kán ṣe vigilante ni. Pé ẹ lọ bẹ̀rẹ̀ vigilante o, ẹ lọ mójútó ìlú o. Àwọn ọdẹ ìlú, àwọn ọdẹ àdúgbò, àwọn tí ò kì í ṣọdẹ, ẹ join ni wọn. Kọ́ empower àwọn, kí gbogbo àwọn olórí ìlú, àwọn òṣèlú yìí kán bẹ̀rẹ̀ sí ní empower àwọn ọ̀dọ́ láti dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjìrè. Àmọ́ kọ́ fi gbé ta nìkan náà mọ̀. Ibi tó bá fi gbé ta sí, ibẹ̀ náà máa gbàgbé ẹ̀sìn. A ò ní ìtara àwọn ènìyàn wa lọ́kàn. Ó dẹ̀ ṣe kókó ká ní ìtara. Olórí ìlú fi gbé ta, kí ni káwọn aráàlú ṣe? Ṣé kán sá lọ kú òǹlù ni? Ńbo gan-an fẹ́ sá lọ? Ìdí nìyẹn. Olórí ìlú fi gbé ta. Ẹ jẹ́ kí aráàlú kí wọ́n múra tó, kán mójútó ètò ààbò. Ètò ààbò ṣe kókó.